kalẹ̀ níbi tẹ́ bá ti ń wo ìgbóhùnsáfẹ́fẹ́ yìí. Mo kí yín káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa, mo gbàdúrà pé kó tan ìmọ́lẹ̀ sí ọkàn wa, kí òye ọ̀rọ̀ rẹ kó lè yé gbogbo wa, àti olùsọ àti olùgbọ́. Jẹ́ ká di alábùkún fún lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí mo kí yín káàbọ̀. Ohun tí mo fẹ́ ká gbéyẹ̀wò lónìí náà ni ìhìnrere Jésù Kristi. Kí ni ìhìnrere gan? Kí ló jẹ́ gan? Tá a bá wo ọ̀rọ̀ yẹn, ìhìnrere ó túmọ̀ sí ìròyìn rere. So nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ ká gbámú náà ni wípé ìhìnrere jẹ́ ìròyìn rere. Ó jẹ́ ìròyìn ayọ̀. Kì í ṣe ìròyìn ìbànújẹ́ o, ṣùgbọ́n ó jẹ́ ìròyìn ayọ̀. Tẹ́ ẹ bá wo inú ìwé Lúùkù orí 2 ẹsẹ̀ 9, nígbà tí áńgẹ́lì yẹn gbà tàbí Jésù sínú ayé, áńgẹ́lì yẹn ó ní mo mú ìhìnrere ayọ̀ ńlá fún yín wá, èyí tí ó ṣe ti gbogbo ènìyàn. Ẹ̀rí báyìí. So ó jẹ́ ìròyìn ayọ̀ ńlá. Ìrere ṣe kí ni? Ó jẹ́ ìròyìn ayọ̀ ńlá. Kì í ṣe ìròyìn téèyàn ó gbọ́ tí ó wà máa sunkún tàbí tí ó wà banújẹ́ rárá. Ó jẹ́ ìròyìn ayọ̀. Nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 9, tẹ́ bá wo ẹsẹ̀ 9 yẹn, nígbà tí Fílípì tó ti wàásù nínú ìlú Samaria, Bíbélì wípé ayọ̀ pípọ̀ sì wá sí ìlú náà. Kí ló ṣẹlẹ̀? Kí ni ìdí tí ayọ̀ pípọ̀ fi wá sí ìlú náà? Torí pé ènìyàn kan wàásù ìhìnrere. Ènìyàn kan ṣe kí ni? Ó wàásù ìhìnrere. Wọ́n gbọ́ ìhìnrere yẹn, ayọ̀ ńlá sì kún inú ọkàn wọn. So ìhìnrere jẹ́ ìròyìn ayọ̀. Mo fẹ́ ká wo àpẹẹrẹ kan náà kan sí nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 10. Lẹ́yìn ìgbà tí Pétérù àpọ́sítélì tó ti wàásù nínú ilé Kọ̀nílíù, nǹkan kan náà tún ṣẹlẹ̀ ńbẹ̀. Ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 10 ẹsẹ̀ 54. Bíbélì wípé nítorí wọ́n gbọ́, wọ́n fọ̀ onírúurú èdè, wọ́n sì ń yin Ọlọ́run lógo. Ẹ̀rí ìdí tán fi ń yin Ọlọ́run lógo náà ni wípé inú wọn dùn, ayọ̀ wọn kún. So ìhìnrere gbọ́dọ̀ jẹ́ ìròyìn tí ó mú kí inú rẹ kó dùn, kí ayọ̀ rẹ kó ṣe kí ni? Kó kún. Ẹ jẹ́ tó wà àpẹẹrẹ kan sí nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì yìí kan náà, ẹsẹ̀ orí 13. Tẹ́ ẹ bá wò láti ẹsẹ̀ 52, Bíbélì wípé nígbà tí àwọn kèfèrí sì gbọ́ èyí, kí náà gbọ́? Ìhìnrere. Bíbélì ní wọ́n yọ̀, wọ́n sì yin ọ̀rọ̀ Ọlọ́run lógo. Ẹ̀rí báyìí. So ó jẹ́ ìròyìn ayọ̀, ìròyìn tí ó mú kó o ṣe kí ni? Kó o yin Ọlọ́run lógo. Kì í ṣe ìròyìn tí ó mú kó o máa sunkún o, rárá. Kì í ṣe ìròyìn tí ó mú kó o máa ṣe pé bóyá o ti ṣe nǹkan burúkú tí ó wàá mú kó o máa rí gbogbo nǹkan burúkú tó o ti ṣe, rárá o. Ó jẹ́ ìròyìn tí ń tọ́ka sí Kristi, tí ó sì mú kí ayọ̀ ṣe kí ni? Kó wọnú ọkàn rẹ. So ti yé ọ. Ẹlẹ́ẹ̀kejì náà ni wípé ìhìnrere jẹ́ ìròyìn tó ní agbára láti sọ ènìyàn di ẹni ìgbàlà. Ó ní agbára láti ṣe kí ni? Láti sọ ènìyàn di ẹni ìgbàlà. Ìwé Róòmù orí 1, tẹ́ ẹ bá wò láti ẹsẹ̀ 18, Bíbélì wípé Paul àpọ́sítélì ó ní èmi kò tijú ìhìnrere ti Kristi, nítorí pé agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́. So ìhìnrere Kristi jẹ́ kí ni? Ó jẹ́ agbára Ọlọ́run fún gbogbo ènìyàn tí ó bá gbàgbọ́. Eléyìí yóò wá tọ́ka wa sí kókó kẹta tí wọ́n sọ lónìí. Òun náà ni wípé ìhìnrere jẹ́ ìròyìn tó wà fún gbogbo ènìyàn. Kì í ṣe pé ó wà fún ọkùnrin tàbí ó wà fún obìnrin tàbí ó wà fún àwọn ọmọ ìlú kan, rárá. Ó jẹ́ ìròyìn tó wà fún gbogbo ènìyàn. Ẹ̀gbọ́n tí Paul àpọ́sítélì sọ, ó ní fún olúkúlùkù ẹni tó gbàgbọ́, fún olúkúlùkù anybody tó bá jẹ́ ni. Ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 16 ẹ̀gbọ́n tó sọ, ó ní nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, bí Ọlọ́run ṣe fẹ́ ẹnìyẹn fún gbogbo ènìyàn, kò sójú ṣáájú kankan, fún gbogbo ènìyàn. So nǹkan mẹ́ta tá a sọ lónìí náà ni wípé ìhìnrere jẹ́ ìròyìn ayọ̀, kì í ṣe ìròyìn ọ̀fọ̀ tí ó mú kó o máa banújẹ́ tàbí kó o máa sọkún. Ẹlẹ́ẹ̀kejì náà ni wípé ìhìnrere ó ṣe kí ni? Ó jẹ́ agbára Ọlọ́run. Agbára Ọlọ́run ni ọ̀rọ̀ yẹn tá à ń sọ nípa Kristi yẹn, agbára Ọlọ́run ni. Ẹlẹ́ẹ̀kẹta náà ni wípé ó wà fún gbogbo ènìyàn, kò sójú ṣáájú, kò sí fún yábí obìnrin ní àbọ́kùnrin ní àbọ̀ ọmọ ìlú wo ló jẹ́ gan, ó wà fún ọ. Tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ a ó máa tẹ̀síwájú lórí kí ni àwọn nǹkan tó gbọ́dọ̀ wà nínú ìhìnrere gan, irú ọ̀rọ̀ wo la máa sọ nínú ìhìnrere. A máa gbé e yẹ̀wò lọ́sẹ̀ tó ń bọ̀. Lọ́sẹ̀ tó ń bọ̀ á pàdé. Mo pè ọ́ ní alábùkún fún. Fún ìbéèrè, àlàyé tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí, jọ̀wọ́ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08163309793 lẹ́ẹ̀kan sí 08163309793. Ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí orí ímeèlì wa ẹ̀kọ́bíbélì1@gmail.com. Jésù ni Olúwa.